Jésù Kristi tó ṣe iyebíye la kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ Bíbélì ti ìrọ̀lẹ́ òní. A sì gbàdúrà wípé Ọlọ́run nínú àánú rẹ̀ yóò túmọ̀ ara rẹ̀ fún wa lónìí ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín o fún oore ọ̀fẹ́ tẹ́ ẹ tún fún wa láti jẹ́ ẹni tí ó máa sọ ọ̀rọ̀ yín fún àwọn ènìyàn lákòókò yìí. Ọ̀rọ̀ náà fẹ́ jáde báyìí, Olúwa kó ró lágbára o. Àmín. Má jẹ́ káwọn ènìyàn gbọ́ lásán o. Àmín. Kí ìtumọ̀ rẹ̀ kó tún ìdílé ṣe. Àmín. Ká lè máa yìn ọ́ lógo. Àmín. Torí Jésù Kristi Olúwa wa. Àmín. Láàárọ̀ yìí nínú ètò tí Dáósìsì Ifẹ̀ ìjọ Áńgílíkánì gbélẹ̀ lórí ìtẹ̀síwájú ẹ̀kọ́ Bíbélì la ṣì wà. Kókó fún ìjíròrò lónìí ó la pè ní àwọn ìdojúkọ ìfẹ́ àti ìtẹríba nínú ìgbéyàwó. Ohun tá a máa gbé yẹ̀wò tó jẹ́ ẹ̀ka ẹ̀kọ́ lónìí òun ni a pè ní ẹgbẹ́ búburú. Ká tó lọ sínú ìjíròrò yìí, mo fẹ́ kí àwọn tí Ọlọ́run fẹ́ lò fún wa lónìí lórí ètò yìí. Lákọ̀ọ́kọ́ màá kí màmá wa ọ̀jọ̀gbọ́n arábìnrin Margaret Olúbùnmi Àfọlábí. Màmá, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣeun o. Ẹ kú iṣẹ́ Olúwa o. Ṣe dáadáa lẹ dé o. Bẹ́ẹ̀ ni, ẹ ilé ṣé. wa ń kọ́ o. Àlàáfíà là wà. Ẹ ǹlẹ́ mà. Ẹ ṣé sà. Bẹ́ẹ̀ ni mo tún fi àkókò yìí kí bàbá wa àlùfáà Reverend Canon Albert Ọlágójú Elúwọlé. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣé sà. Ẹ kú iṣẹ́ Olúwa sà. Olúwa nínú àánú rẹ̀ yóò lò yín fún rere lónìí. Ká tó lọ sínú èròǹgbà, a fẹ́ ka ẹ̀kọ́ Bíbélì lónìí. Màmá Afọlábí, Yes sir. ó yá ẹ bá wa ka ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 24 àti ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 7. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 23 àti 24. Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 23 àti 24. Kí a má tàn yín jẹ, ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́. Ẹ jí ìjí òdodo, kí ẹ má sì dẹ́ṣẹ̀, nítorí àwọn ẹlòmíràn kò ní ìmọ̀ Ọlọ́run. Mo sọ èyí kí ojú kí ó lè tì yín. Ẹ ṣeun. Ìkejì. Gálátíà orí 5 ẹsẹ̀ 7. Gálátíà orí 5 ẹsẹ̀ 7. Ẹ̀yin tí ń sáré dáradára, ta ní a dì yín lọ́wọ́ kí ẹ̀yin kí ó má ṣe gba òtítọ́. Ẹ ṣeun màmá. Èròǹgbà wa lónìí lórí ẹ̀kọ́ Bíbélì yìí ó ní láti gbà wá níyànjú wípé a ní láti ṣe ohun gbogbo tó wà ní ipá wa. Ká má bá àwọn ènìyàn tí ó ní ìwà búburú rìn tí a bá fẹ́ kí ìgbéyàwó kí ó yọrí sí rere. Wípé a gbọ́dọ̀ bá àwọn ènìyàn búburú rìn tí a bá fẹ́ kí ìgbéyàwó wa kó yọrí sí rere. Ìfáàrà Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 23. Ó sọ wípé bí ó ti wù kí ó dára tó, tí o bá ń bá ènìyàn búburú kẹ́gbẹ́ pọ̀, yóò ṣe akùdé fún ọ lọ́jọ́ kan. Òtítọ́ ni èyí ní ti ipa tí ẹgbẹ́ búburú lè ní lórí ẹni kejì tí ó bá wà níbẹ̀. Ẹgbẹ́ búburú jẹ́ òpó tó tóbi tí a kò gbọdọ̀ fi ojú parẹ́ ní àwùjọ àwọn bàṣẹ̀jẹ́ ìgbéyàwó. Báwo ni a ṣe lè ṣe àpèjúwe ọ̀rẹ́ rẹ? Ṣé wọn kì í ṣe oníwà ibi àti onírúurú tàbí àwọn akóni sí ìyọnu? Àwọn tí a bá ń bá ṣe pọ̀ máa ń ní ipa tó dára tàbí burú lórí wa. Ìfáàrà wa ń sọ fún wa wípé ẹnikẹ́ni tá a bá ń bá rìn ó máa ń nípa lórí ènìyàn. Gbogbo bí ìrìn àjò ìgbéyàwó rẹ yóò bá ti rí, ó máa ń farahàn bó bá máa dára látọ̀dọ̀ àwọn tó ń bá rìn. Bí ò bá sì ní dára, a jẹ́ pé àwọn tó ń bá rìn náà lè lọ́wọ́ sí. Lónìí, ohun tá a fẹ́ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lé lórí nìyí. Tí a bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, bó o bá ní nǹkan kan láti kọ sílẹ̀ láti bá wa sọ, bẹ́ẹ̀ bá pè wá àti ẹ̀ ní gbé. Ṣùgbọ́n ẹ lè kọ àkọránṣẹ́ sí wa lórí WhatsApp nọ́mbà wa 08147194733
lẹ́ẹ̀kan sí 08147194733 gbogbo tẹ́ bá kọ ránṣẹ́ á dá yín lóhùn bó bá sì jẹ́ pé ó yẹ ká tún ọ̀rọ̀ náà sọ lórí afẹ́fẹ́ nígbàtí a bá gba àkọránṣẹ́ yín a ó mọ ohun tó kàn. Ní báyìí à ń lọ sínú ìjíròrò àkọ́kọ́ màmá wa ni màá kọ́kọ́ dorí rẹ̀ dójú rẹ̀ kọ. Màmá Margaret Olúbùnmi Àfọlábí, ní èrò tiyín ẹ ṣàlàyé gbólóhùn tó ń jẹ́ ẹgbẹ́ búburú. Kí ni ìtumọ̀ ẹgbẹ́ búburú? Ẹgbẹ́ búburú ní ṣókí ó jẹ́ ìpéjọpọ̀ àwọn ẹni tí kò ní ìbẹ̀rù Ọlọ́run, tí wọn kò ní ìwà bí Ọlọ́run. Kẹ́bí a ṣe ń sọ, ó lè jẹ́ ẹgbẹ́ nínú ìlú, ẹgbẹ́ tó yá jọ wà ní kíláàsì kan náà, tàbí ẹgbẹ́ ní ibi iṣẹ́. Ṣùgbọ́n síwájú sí ó tún lè jẹ́ ẹni tí à ń lọ bá láti gba ìmọ̀ràn, láti fi ọ̀rọ̀ wa lọ̀. Ọ̀rọ̀ Bíbélì orí 119 ẹsẹ̀ 63 Psalm 119:63 ó wà nínú ibi tí a máa yẹ̀wò náà. Ẹgbẹ́ gbogbo àwọn tí ó bẹ̀rù rẹ lé èmi, àti ti àwọn tí ń pa ẹ̀kọ́ rẹ mọ́. Nítorí náà tí a bá ti rí àwọn tí kò bẹ̀rù Ọlọ́run, irú wọn ni à ń ṣàlàyé pé wọ́n jẹ́ ẹgbẹ́ búburú. Sọ̀rọ̀ tá bá sọ wípé a kóra jọ àjọ ń ṣẹgbẹ́, a lè rẹ́gbẹ́ tó jẹ́ búburú, a sì lè rẹ́gbẹ́ tó jẹ́ rere. So eléyìí tó bá dára yẹn ló yẹ kéèyàn tẹpẹlẹ mọ́, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ wí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun màmá. Bàbá wa Canon Elúwọlé, kí ni ìtumọ̀ ẹgbẹ́ búburú? Ẹgbẹ́ búburú òun la lè ṣàpèjúwe gẹ́gẹ́ bí àkójọpọ̀ tàbí ìṣọ̀wọ́ àwọn aláìwà bí Ọlọ́run, àwọn tí kò ní èrò Ọlọ́run nínú gbogbo ohun tí wọ́n ń ṣe. Kódà wọn ò bìkítà ohun tí ó lè tẹ̀yìn ohunkóhun tí wọ́n bá ń ṣe, wọn ò bìkítà ohun tó lè tẹ̀yìn rẹ̀ wá. Ní ṣókí bí mo ṣe lè ṣàlàyé ẹgbẹ́ búburú nìyí. Tí n bá gbọ́ yín lágbọ̀yé bàbá àti màmá, ohun tẹ́ ń sọ fún wa ni pé ẹgbẹ́ búburú ó wà ní tòótọ́, ó sì ní àwọn ènìyàn tán máa ń kóra jọ ńbẹ̀, ṣùgbọ́n lórí ètò ìgbéyàwó àwọn ò gbọ́dọ̀ gbà láàyè kó má wàá ba èrò Ọlọ́run jẹ́ lórí ìgbéyàwó. Àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo tá bá gbé gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn, ká jìnnà sí ẹgbẹ́ búburú. Ẹ ṣé mo dúpẹ́. Àti ìmọ̀ràn búburú. Tẹ́gbẹ́ búburú bá ti wà, ìmọ̀ràn búburú náà ni ó máa tibẹ̀ jáde. Ìmọ̀ràn búburú ni ó máa tibẹ̀ jáde. Igi rere ò lè èso búburú, bẹ́ẹ̀ ni igi búburú ó nira fún láti so èso rere. Lórúkọ Jésù Ọlọ́run ó tẹ gbogbo ẹgbẹ́ wa, gbogbo ìdílé wa síwájú. Àmín. Bàbá wa Canon, ó fẹ́ kẹ́ mẹ́nubà àwọn nta máa ń rí àrímọ́ ẹgbẹ́ búburú àti ipa rẹ̀ lórí ìgbéyàwó. Àrímọ́ kí la máa ń rí, kí làwọn tó máa ń farahàn nínú ẹgbẹ́ búburú, ipa wo ló sì ní lórí ìgbéyàwó? Ẹ ṣé púpọ̀ sà. Àwọn ohun tí a máa ń rí tá a lè kà sí bí àrímọ́ ẹgbẹ́ búburú, àwọn nìwọ̀nyí. Àkọ́kọ́, nínú ìbákẹ́gbẹ́ ẹgbẹ́ búburú, àwọn irọ́ tí ò nítumọ̀ nígbà gbogbo ó máa ń wáyé. Àtẹ́lẹ̀ tójú tó, àtẹ́lẹ̀ tójú òtó, irọ́ pípa, ká fi ní sùn lóòrèkóòrè, ká máa gbèpète láti jára wa kulẹ̀, ká máa mú ni nípá láti ṣe ohun tí ọkàn wa ò fẹ́ ṣe, tínú Ọlọ́run ò sì dùn sí. Ṣùgbọ́n torí pé ẹgbẹ́ búburú ni, wọ́n ti ní àfojúsùn ohun tí àwọn fẹ́ ṣe láti bà ohun tó dára jẹ́. Wọ́n ti ní ètò. Kí Ọlọ́run Olódùmarè kó gbà wá lọ́wọ́ wọn ni. Torí náà tí a bá wo kí ni ipa tó lè kó lórí ìgbéyàwó, ó lè fa ìyapa, ó lè fa wàhálà wọnú ilé tó ń dùn tẹ́lẹ̀, ó lè wá di ilé tí ò dùn mọ́.
mo rò pé àwọn nǹkan wọ̀nyí ni ohun tí a lè rí gẹ́gẹ́ bí ṣé kò tiẹ̀ lè mú ikú wọlé. ìyẹn ní paríparí gbogbo ẹ̀ paríparí gbogbo ipa tí ẹgbẹ́ búburú lè kó lórí ilé òun náà ni ikú àìtọ́jọ́ torí pé ẹnu ọ̀nà sí ikú òun ni ìkíkú ẹgbẹ́ búburú jẹ́ kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. àmín. màmá Afọlábí. Yes sir. kí làwọn tá a máa ń rí tá a fi máa ń mọ̀ pé ẹgbẹ́ búburú lélẹ́yìí àti pé irú ipa wo ló máa ń kó lórí ìgbéyàwó. ní àfikún ohun tí kánà wa sọ ara àmúyẹ ẹgbẹ́ búburú ni ìtànjẹ ìwà ipá ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn máa kọ́ni ní ìkọ́kúkọ́ ara ilé ẹ bó ṣe ń ṣe yẹn ó gbọ́n ni bó ṣe yẹ kó o ṣe fún leléyìí a máa kọ́ ọkọ sí ìyàwó wọ́n á máa kọ́ ìyàwó sí ọkọ ẹ̀tàn ilé á wá di dàrú dàpọ̀ máa fi ẹsẹ̀ bíbélì kan náà gbé lẹ́yìn ní ìwé òwe orí 16 ẹsẹ̀ 29 ìwé òwe orí 16 ẹsẹ̀ 29 ẹni ìwà agbára tan aládùúgbò rẹ̀ jẹ á sì mú lọ sí ipa ọ̀nà tí kò dára tí a bá ti ń bá èèyàn rìn tí gbogbo nǹkan tó ń sọ ìdíbàjẹ́ ni a ní láti yàgò fi irú ẹni bẹ́ẹ̀ ó lè dá ilé wa rú Jésù á ràn wá lọ́wọ́. nígbà mo gbọ́ yín lẹ́ẹ̀kan ẹ ní àmúyẹ ẹgbẹ́ búburú ó túmọ̀ sí pé ẹgbẹ́ búburú náà ní àwọn tí wọ́n máa ń rí mọ́ wọn lára tí àwọn èèyàn fi máa mọ̀ pé àwọn ẹgbẹ́ búburú lélẹ́yìí lórúkọ Jésù ẹgbẹ́ búburú ò ní bá wà rere wa jẹ́. so bí n bá gbọ́ yín pọ̀ yín méjèèjì ni wípé àrímọ́ ẹgbẹ́ búburú àwọn àmúyẹ ẹgbẹ́ búburú kì í ṣe tó máa ń ìgbéyàwó tó máa ń gbé lékè. àmúyẹ ẹgbẹ́ búburú ó máa ń ba ìgbéyàwó jẹ́ ni nígbà tí a sì rò lọ rúbọ àsọ wípé tí a bá kíyèsára ikú ló máa ń gbẹ̀yìn bóyá kí ìyàwó ṣekú pọkọ àbí kí ọkọ ṣekú pa ìyàwó torí tá a bá sọ pé ẹgbẹ́ búburú àmúyẹ wọn ara ẹgbẹ́ búburú tó jẹ́ wípé owó náà máa wá ń bẹ̀ tí wọ́n sì sọ fọ́kọ tàbí ìyàwó pé jẹ́ ká lo ìyàwó rẹ jẹ́ ká lo ọkọ rẹ kówó lè wọlé ẹgbẹ́ búburú ara àmúyẹ rẹ̀ nìyẹn lórúkọ Jésù kò ní jẹ́ ìpín ẹnikẹ́ni nínú wa. Àmín Jésù. màmá ẹ̀yin ni máa ju ìbéèrè yìí sí o wọ́n ní báwo ni àwọn lọ́kọláya ṣe lè yẹra fún ẹgbẹ́ búburú báwo ló ṣe ṣeé ṣe fún lọ́kọláya láti yẹra fún ẹgbẹ́ búburú. adúpẹ́ sà síwájú sí bẹ́ẹ̀lì sọ fún wa pé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì dúró títí láéláé ìwé òwe ni màá fi dáhùn ìbéèrè yìí orí 1 ẹsẹ̀ 10 ọmọ mi bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́ ìwọ má ṣe gbà bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́ ìwọ má ṣe gbà orí 2 ẹsẹ̀ 20 bákan náà kí ìwọ kí ó lè máa rìn lí ọ̀nà àwọn ènìyàn rere kí ìwọ kí ó sì pa ọ̀nà àwọn olódodo mọ́ tó ọ̀nà tí lọ́kọ-láya ṣe lè yẹra fún àwọn ènìyàn búburú ni láti pa òfin Ọlọ́run mọ́ àti láti yẹra nígbà tí àwọn ẹlẹ́tàn àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ti ń tàn wá kí a ṣọ́ra fún wọn Olúwa ràn wá lọ́wọ́. so lè túmọ̀ sí wípé tí a bá ti rí àwọn tí wọ́n ń kóra wọn jọ a gbọ́dọ̀ kọ́kọ́ wádìí wọn bó ní tí wọ́n fẹ́ máa dánwò kì í ṣe pé kárédé lọ mọ́ kó sẹ́gbẹ́ ọ̀rẹ́ mi dé ó ní kí n wá join club wọn kẹ́ni ó sì lọ́bẹ̀ àbí kí màmá kí lè rí sọ̀rọ̀ pọ̀ bàbá join club ó lọ club wọn tí ò tí tá a mọ̀ túmọ̀ rẹ̀ màmá ń lọ join ẹgbẹ́ àdúgbò tá a mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n ra nkárá ń bẹ̀ wọ́n ra gbogbo ẹ̀ wọ́n tí ì ní ṣàlàyé fún ibi táwọn ó parí rẹ̀ sí kí ni irú ẹgbẹ́ bẹ́ẹ̀ máa dálẹ̀ kí ló máa ń mú bá ẹgbẹ́ tó máa ń mú bá ìdílé tó máa ń mú bá ìdílé aláyọ̀. a rí wípé ẹgbẹ́kẹ́gbẹ́ tí a bá fẹ́ darapọ̀ mọ́ a ní láti wádìí wọn kí ni èròǹgbà wọn kí ni àfojúsùn wọn tó bá jẹ́ wípé aṣọ àǹkó lámú lónìí ìwọ náà ò tí ì ra tiẹ̀ òde ẹgbẹ́ ni ní gbogbo ìgbà ó sì mọ̀ wípé ètò ìṣúná ìdílé rẹ kò ká yẹra fúnru ẹgbẹ́ bẹ́ẹ̀ nítorí pé kì í ṣe iye aṣọ tá a bá ní
nínú àpótí wa ló máa fún wa ní ìbàlẹ̀ ọkàn Ẹ ṣeun. nínú ilé. Olúwa ràn wá lọ́wọ́. ìyà nkárá tá a bá mú lórí ìbéèrè yìí mo fẹ́ ká tún sọ̀rọ̀ lé lórí. ṣé ẹ mọ̀ wípé à ń wọ ẹgbẹ́ à ń fò lóru yìí, à ń wọ ẹgbẹ́ a wà nínú ẹgbẹ́ òkùnkùn yìí, wọ́n yìí mú wá látọ̀run o àbí bẹ́ẹ̀ kọ́ ni. ṣé ẹ mọ̀ wípé ẹnìkan náà ni ó pẹ nìkan wá, àwa kìrìsìtẹ́nì a máa ń jèrè ọkàn, a bọ́ ta, a máa wàásù, a máa ṣe gbogbo ẹ̀, àwọn èèyàn ó sì wà. àwọn ará bí náà máa ṣe bẹ́ẹ̀. báwo la ṣe lè wá pera wa bọ̀ nírú ẹgbẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn bá kó sí pé àwọn fi nǹkan kan tán tó fi wọlé? báwo lèèyàn ṣe lè kó báyìí èèyàn lè bọ́ nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀ téèyàn fi àìmọ̀kan wọ̀? màmá ẹ bá ń dá sí, bàbá kánà yìí náà ó dá sí. màmá. Jésù nìkan ni ó lè tú òǹdè sílẹ̀ nítorí pé irú agbára tí àwọn yẹn ní ó kọjá agbára ènìyàn lásán. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni ó wà lọ́wọ́ Jésù Kristi. Bíbélì sọ fún wa síwájú sí pé a ó tú àwọn òǹdè alágbára sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan tí o bá pinnu láti sátọ Jésù láti gba ìtúsílẹ̀. Olúwa ṣetán láti tú ọ sílẹ̀. Àtúbọ̀tán irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ikú ayérayé ni, kì í ṣe ikú ti ara yìí nìkan, ikú ẹ̀mí ni. Nítorí náà ni o ṣe ní láti yàgò kí o yẹra kí o sì ké pe Ọlọ́run kí o tú ọ sílẹ̀. ṣeun bàbá wa Elúwọlé, ẹ ń bá ti kó sí kóró, kí ni ẹ lè sọ fún ọ̀nà tó lè gbà jáde kúrò níbẹ̀? bóyá wọn tàn wọbẹ ní láì mọ̀kan, báwo ló ṣe lè kúrò nínú ẹgbẹ́ búburú bẹ́ẹ̀ kí ìgbésí ayé àti ìgbésí ayé ìgbéyàwó rẹ̀ kó lè padà di tuntun? ẹ ṣé sà, ọ̀nà tí a lè gbà yẹra kúrò nínú ẹgbẹ́ búburú mo fẹ́ sọ díẹ̀ sí kí n tó sọ ọ̀nà tá a lè gbà bọ́ tó bá di pé a kó sínú rẹ̀ tán. Àgbékalẹ̀ ètò ìdílé ó máa ń ranni lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Fún àpẹẹrẹ nínú ilé tó jẹ́ pé tá a bá gbé ohun jíjẹ wọbẹ̀, pàápàá oúnjẹ sísè, a gbúdọ̀ mọ̀ wípé irú oúnjẹ bẹ́ẹ̀ kìí ṣe oúnjẹ téèyàn ń kúgìrì jẹ. Gbogbo oúnjẹ kọ́. tán bá kàn ti gbé dé kéèyàn kan máa sáré kún mi. A gbọ́dọ̀ máa kúgìrì jẹ oúnjẹ tó bá tòde wọlé. ọmọ jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti wá ránṣẹ́ mú ẹni ọ̀hún wọgbẹ́. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà wọnú ẹgbẹ́ nìyẹn. Ó lè jẹ́ níbi iṣẹ́, ó lè jẹ́ láàrin ọ̀rẹ́, ó lè jẹ́ ládùúgbò. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àfiwéru eléyìí tó máa gbóúnjẹ yẹn wọlé, ṣùgbọ́n nípa àìkíyèsára ọkọ tàbí ìyàwó tàbí àwọn ọmọ wọ́n lè bẹ̀rẹ̀ sí máa jẹun, nípa bẹ́ẹ̀ wọ́n á bọ́ sínú ìdè. Kí Ọlọ́run Lódùmarè kó ràn wá lọ́wọ́. Ọ̀nà láti lè bọ́ kò sí ọ̀nà mìíràn bí kò ṣe Jésù Olúwa. Jésù Kristi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ó nìkan ló sì lè tú wa sílẹ̀ nínú gbogbo ìgbèkùn. so ẹni tó bá ti rọ́ọ̀lù Kó sá ti Jésù. kó sá ti Jésù, kí Jésù kó lè tú sílẹ̀. so bẹ́ẹ̀ mi bá gbọ́ gbogbo ayé yékéyéké, pàápàá bàbá Canon tó sọ̀rọ̀ kẹ́yìn pé àtẹnujẹ máa ń mẹ́lòmíì wọ bẹ́ẹ̀. àtẹnujẹ mo rí lèyìn mo jẹ́, mo rí tọ̀ mo jẹ́, wọ́n gbé wá mo jẹ́, ákàndòru lọ́kàn máa ákàn lajú sáàrin ẹgbẹ́ lọ́hùn ní náà lọ káàbọ̀ sínú ẹgbẹ́ o. ó gbọ́dọ̀, ẹni tó bá ríru ẹ̀ nírú eléyìí ó gbọ́dọ̀ sá ti Jésù kí ẹgbẹ́ búburú kó má bàa ba ìwà rere rẹ̀ jẹ́. lẹ́ẹ̀kan sí èyí tẹ́ ń gbọ́ wa tàbí tẹ́ ń wò wá nílé, ẹ̀rọ WhatsApp wa ní 08147194733. ẹ lè kọ àkọránṣẹ́ sí wa lórí eléyìí. bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ a ó dá yín lóhùn padà. bẹ́ẹ̀ bá sì ti ń gba ìdáhùn wa, a nígbàgbọ́ wípé yóò ṣe ohun tẹ́ ẹ fẹ́ kó ṣe nínú ayé yín. ní ìkàdí bàbá Canon, ní èrò tiyín kí lẹ rò wípé yóò jẹ́ àtúbọ̀tán kíkọ̀ ẹgbẹ́ búburú? téèyàn bá bọ́ sínú ẹgbẹ́ búburú, kí ni ìgbẹ̀yìn rẹ̀, kí ló máa ń mú jáde? Ẹ ṣé sà, Bíbélì jẹ́ ká mọ̀ wípé gbogbo rere àtòkè ló ti ń wá. Ohunkóhun tí a bá dẹ̀ gbà látòkè ó túmọ̀ sí pé kìí ṣe rere. Ohun tí ó lè ṣẹlẹ̀
gẹ́gẹ́ bí àtúbọ̀tán láti pàṣẹ ẹgbẹ́ búburú sínú ìdílé òun náà ni láti jí ògo ìdílé lọ. Jíjí ògo ìdílé lọ a lè túmọ̀ ẹ̀ sí oríṣiríṣi ọ̀nà. Àkọ́kọ́, ìyapa yóò wà, àìgbọ́ra ẹni yé láàrin tọkọtaya, ìrẹ̀sílẹ̀ nínú ohun rere gbogbo, àìní lóríṣiríṣi ọ̀nà nípa tara nípa tẹ̀mí yóò máa wọlé wá. Paríparí gbogbo rẹ̀ òun náà ni ikú àìtọ́jọ́. Kí Olúwa kó ràn wá lọ́wọ́. Àmín. Lórúkọ Jésù, irú ẹ̀ ò ní yanu ilé ẹnì kọ̀ọ̀kan. Màmá, kí làtúbọ̀tán kíkọ́ ẹgbẹ́ búburú? Kí ni tó máa ń tibẹ̀ jáde? Àfikún tí mo tún ní ni àìbalẹ̀ ọkàn. Nítorí pé tí a bá ń fi ìdílé wa wé ìdílé ẹlòmíràn, tàbí tí ọ̀rẹ́ búburú tó bẹ̀rẹ̀ sí kọ́ wa sí ọkọ, tàbí ó ń kọ́ ọkọ sí aya, ìjà wa bẹ̀rẹ̀. Ọkàn àwọn àtọkọ àtaya kò sí èyí tó máa balẹ̀ nínú wọn. Àwọn ọmọ pàápàá wọn ò ní rí légbé. Àwọn ọmọ àti ẹ̀ wọ́n á gbà kán lọ máa sun ọ̀dọ̀ rẹ̀, tàbí kán máa sùn sínú skul, kán máa wálé ju pé kán wá sí inú ilé tí ọkàn wọn ò ti ní balẹ̀, tí ò ní sí balẹ̀ ọkàn, tí ò ní sí àlàáfíà lọ. So a rí wípé gbogbo ẹ̀ á wá dàrú. So kì í ṣe ọkọ tàbí aya nìkan ló máa bà, ó máa bà ọmọ, ó máa bà ìdílé, ó máa bà orílẹ̀-èdè pàápàá. Olúwa ràn wá lọ́wọ́. Paríparí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ ní ikú àìtọ́jọ́. Torí àárí tó bá ti ń gba ìmọ̀ràn káàkiri, wọ́n á kọ́ pé ó ṣe fi nǹkan báyìí díẹ̀ sóúnjẹ. Kò dé mọ́lẹ̀. Kò dé mọ́lẹ̀. Kó má lè jáde mọ́. Kó má lọ wá obìnrin míì mọ́, kó má lọ wá ọkùnrin míì mọ́. O sì mọ́rú nǹkan tó ń fún ọ. Ó lè jẹ́ pé ibẹ̀ ni ẹnìkejì á gbà tá kú. Olúwa ràn wá lọ́wọ́ o. Àmín. Ẹ ṣeun púpọ̀. Àti ẹ̀ máa ń gbọ́ màmá, bàbá Kánò. Yes, sir. Wípé ọ̀pọ̀lọpọ̀ tó bá dára mẹ́gbẹ́ búburú tí wọ́n mọ̀, wọ́n bá débẹ̀ tán, wọ́n ní wọ́n máa ṣe bí wọ́n ṣe máa ní promotion. Wọ́n á máa sọ pé kó ń kálukú máa donate ọmọ. Ẹlòmíràn ọmọ rẹ̀ tó lókìkí jù náà máa ní kó filẹ̀. A wá mú ìparun bá ìdílé. Ẹlòmíràn ọmọ mìíràn tó jẹ́ wípé gbogbo ẹbí ti mọ̀ mọ́, kó bá lè ní promotion nínú ẹgbẹ́ ìgbéga nínú ẹgbẹ́ búburú, a sì fi ru ọmọ bẹ́ẹ̀ lẹ̀. Yóò a máa sunkún ẹlẹ́yà lójú gbogbo ayé nígbà tó bá ṣẹlẹ̀. Ṣùgbọ́n in tó yẹ kó ṣe tó bá bára rẹ̀, béèyàn bá bára rẹ̀ nírú nǹkan báwọn láti ń sọ látàárọ̀, kó tètè ké pe Jésù kó padà sẹ́yìn pé òun ò ṣe mọ́. Ṣebí ń bò dáyé ló darapọ̀ mọ́. Àbẹ́yàn a máa mú ẹgbẹ́ burúkú wá látọ̀run ni. Ṣé báyé yìí náà láti dé lábá? Àtẹgbẹ́ rere àtẹgbẹ́ búburú, ayé yìí náà lábá. Bíbélì sọ wípé ojú Olúwa ń wo gbogbo ènìyàn, àtẹni búburú àtẹni rere. Níbi ó túmọ̀ sí pé búburú wà, rere wà. Ẹnikẹ́ni tó bá sì fẹ́ ṣe, tó fẹ́ rí ibi dé sí lọ́dọ̀ Ọlọ́run, tó fẹ́ kí ìdílé òun tòrò, ó gbọ́dọ̀ sá fún ẹgbẹ́ búburú. Ní ìkadì, ará, a lè ṣàlàyé ìwé Mósè orí 3 ẹsẹ̀ 3 láti túmọ̀ sí wípé fi ọ̀rẹ́ rẹ hàn mí kí n sọ irú ènìyàn tí ó jẹ́. Àwọn wo ni ọ̀rẹ́ rẹ, ìwọ tó ń gbọ́ wa nílé tó ń wò wá? Nígbà tí ẹ bá pàdé, kí lẹ máa ń sọ nípa rẹ̀? Tàbí kí ni ẹ máa ń ṣe papọ̀? Ẹgbẹ́ búburú ń ba ìgbéyàwó jẹ́ nípa àkóbá fún àwọn lọ́kọláya. Nígbà tí ẹ bá lọ club house tẹ́ lọ gbádùn, kí lẹ máa sọ? Nígbà tí ẹ bá jáde tẹ́ lọ ìpàdé ẹgbẹ́ olóbìnrin ní tíhìn ọlọ́kùnrin lọ́hùn, kí lẹ máa sọ? Ṣé ẹgbẹ́ rere ló wà yẹn àbí ẹgbẹ́ búburú? Ọ̀rọ̀ yìí ń kọ sí ọ lónìí o, pé kó padà sẹ́yìn, kó tún ìrìn àjò rẹ mú pẹ̀lú Jésù. Màmá, mo fẹ́ kí yín dáradára wípé ẹ ṣeun fún ìdìde yín láti wá. Ọ̀jọ̀gbọ́n arábìnrin Margaret Olúbùnmi Àfọlábí. Adúpẹ́ sà. Ẹ káàbọ̀ sí orí ètò yìí wa, dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé tá bá tún pè yín lọ́jọ́ mi iṣẹ́ yọjú sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run. Ògo ni f'Olódùmarè. Bàbá wa Kánò, Albert Ọlágúnjú Elúwọlé, adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé a pè yín ẹ sì wá. Lórúkọ Jésù, àjíǹde ara máa jẹ́ fún yín o. Àmín Jésù. Àkọ́sórí wa lónìí ó nìyí, ìwé Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 23. Ó ní
kí a má tàn yín jẹ kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́ ba ìwà rere jẹ́ lẹ́ẹ̀kan sí kí a má tàn yín jẹ kí a má tàn yín jẹ ẹgbẹ́ búburú ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́ ba ìwà rere jẹ́. ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga o nítorí pé a ti gbọ́ yín lónìí, ẹ sì ti lo àwọn ènìyàn yín fún wa, màmá wa Margaret Olúbùnmi Àfọlábí àti bàbá wa Albert Ọlágójú Elúwọlé àti ẹni tó ń sọ̀rọ̀ yìí tó jẹ́ atọ́kùn lónìí Very Reverend Samson Adébóyè Àwòyọ̀dé. Gbogbo ohun tó ti ti ẹnu wọn jáde tí àwọn ènìyàn ti gbọ́ tí wọ́n sì ti fetí wọn gbọ́ lónìí, Olúwa jẹ́ kó yí wọn padà sí rere o. Àmín. Gbogbo ẹni tó ti gbọ́ Jésù Kristi, tá bá rí ìdílé tó ti dàrú, Olúwa bá wa tún ṣe. Àmín. Ẹgbẹ́ búburú kó jìnnà sí gbogbo ìdílé. Àmín. A máa yìn ológo torí Jésù Kristi Olúwa wa. Àmín.